Otasansan rédíò and TV. Olórí orílẹ̀-èdè Nàìjíríà nígbà kan Yakubu Gowon ló ti ní adìrẹ ìjọba Tinubu ń làágùn, ṣùgbọ́n ìyà ara rẹ̀ ni ò jẹ́ kí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ó mọ̀. Olórí orílẹ̀-èdè Nàìjíríà nígbà kan Yakubu Gowon ti rọ ààrẹ Bọ́lá Tinubu láti gbájúmọ́ àwọn ọ̀nà tí ayé ó fi rọrùn gbé fáwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lẹ́yìn ìpàdé tí Gowon bá ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ṣe aṣíwájú Bọ́lá Ahmed Tinubu nílùú Àbújá lọ́jọ́rú Wednesday ọjọ́ 21 oṣù kejì ọdún 2024 ni ó ti bá àwọn oníròyìn sọ̀rọ̀. Ó ní ààrẹ Tinubu ò gbọ́dọ̀ jẹ́ kí àròyé àti ọ̀rọ̀ èébú àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà dí òun lọ́wọ́ o láti gbájúmọ́ ìgbésẹ̀ títún gba orílẹ̀-èdè Nàìjíríà sọ kí ayé lè rọrùn gbé fún tọmọdé tàgbà lórílẹ̀-èdè yìí. Nínú ìtẹ̀síwájú ọ̀rọ̀ rẹ̀, Yakubu Gowon ó ní àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ní láti ṣe sùúrù fún ìjọba Tinubu. Ó ní ọ̀pọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni ò ní òye nípa àwọn ìṣòro tí ó ń kojú ìjọba Tinubu, léyìí tó sì gba àkókò púpọ̀ láti kojú àwọn ìṣòro náà kí àyípadà rere kó tó lè máa fojú hàn. Ọ̀rọ̀ pọ̀ tí olórí orílẹ̀-èdè Nàìjíríà nígbà kan Yakubu Gowon sọ fún àwọn oníròyìn lẹ́yìn ìpàdé tó bá ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣe. Àmọ́ ẹ tẹ̀lé wa lórí ìkànnì yìí fún ọ̀kan-ò-jọ̀kan ìròyìn lédè Yorùbá pọ́nbélé lẹ́ka-jẹ̀ka lórílẹ̀‐èdè Nàìjíríà, nílẹ̀ Áfíríkà àti káàkiri àgbáyé. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wá.